èyí ni bí àwọn tí wọ́n jẹ́ àáfàá yẹn ní ìpínlẹ̀ Ògùn bí wọ́n ṣe péjọ láti ṣe ètò ìkẹyìn fún Àwùjalẹ̀ eléyìí tó wàjà. Ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ ikọ̀ Platform Times wípé wọ́n kú iṣẹ́ takuntakun lágbára Ọlọ́run Ọba. Rírí ṣe yín ò ní dúró, ipá ò ní kú yín, àmì àti àwa náà. Báyìí ni ọ̀pọ̀lọpọ̀ wáàsí eléyìí tí wọ́n ṣe níbi ìyẹn ètò ìsìnkú ti Àwùjalẹ̀ eléyìí tí ó wàjà ní àná òde yìí. Ẹ fìdílé nǹkan tàbí kẹ́ fi nǹkan lè dí ẹ gbọ́ wáàsí eléyìí tí wọ́n ṣe níbi ètò ìsìnkú eléyìí tó jẹ́ ti ọba Àwùjalẹ̀ ní Ìjẹ̀bú. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ ní ìkànnì Hajara Malifa TV, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button, ẹ like, ẹ comment, ẹ share, àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣeun, ẹ kú ìgbà gbogbo. Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullahi. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. This was the Janosa, the Salatu Gaib just observed on the body of the Àwùjalẹ̀ of Ijebu land in Abeokuta. Prayer was led by the Shimon of Egba land, and there's many Muslims out here. So it was just observed. Because Salatu Gaib is a prayer that is observed in absentia when the body is not around. So the body was in Ijebu while Muslims in gathered to do Salatu Gaib. Lábẹ́ àṣẹ bàbá wa ìmáàmù àgbà ti gbogbo ilẹ̀ Ẹ̀gbá lápapọ̀. Wọ́n ní kò sí ìjọ kan mọ́ lẹ́yìn tá a ti kí ìrun Sọ̀látù Al-Ghaib fún bàbá wa èyí tí wọ́n papòdà lọ sọ́dọ̀ Ọlọ́run. Èyí tó kàn náà ni Zikirullahi. Bàbá wa Hájì Zikirullahi Adétọ̀nà ọba ti Àwùjalẹ̀ ti gbogbo ìlú Ìjẹ̀bú Òde lápapọ̀, Ọ̀gbágbá the second tí wọ́n ti lọ sí kìyàmà. Ó wáyé mùsùlùmí. Bàbá náà wọ́n délé ayé ní mùsùlùmí wà áṣà alàlẹ́ ìsìlámù. Ó dẹ̀ lu ayé rẹ̀ pẹ̀lú lórí ìsìlámù. Bàbá náà dẹ̀ padà wọ́n fẹ́ náà alàlẹ́ ìsìlámù. Ó dẹ̀ tán sórí ìsìlámù. Wọ́n dùn fún náà bí ìsìlámù. Wọ́n dẹ̀ fi ìsìlámù. Wọ́n fi sí bàbá náà sísú náà lọ́tọ̀ pèdé ibi tá a gbé wà yìí látara ìgbésẹ̀ bàbá náà. Nínú àwọn ìgbésẹ̀ bàbá náà tá a gbọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà ni pé kí wọ́n máa sin ọba tó bá lọ nílẹ̀ Yorùbá lórí ìlànà ẹ̀sìn rẹ̀. Bàbá yìí ló tago fún tọ́lọ́sì fún ṣe. Tó bá jẹ́ dẹ̀dẹ́ èyí tó rí ṣe yìí, tó bá jẹ́ pé kan ṣe yìí náà nínú gbogbo ńgbọ́lọ̀ ní orí ṣe yọrí láyé kàfà. Kó wá tó kú. Bàbá ìmáàmù Ẹ̀gbá wọ́n ní kí bàbá yìí tó kú. Lam yushrik billahi. Bàbá náà lọ́wọ́ nú ẹbọ bí tí ìwù kó mọ kò ṣẹ́bọ̀ síwájú Ọlọ́run. Títí ó fi papòdà. Títí bàbá náà fi papòdà. Ó ní ìgbàgbọ́ nínú gbólóhùn kalimati la ilaha illallah. Ó gbà pé Ọlọ́run Ọlọ́run. Ó gbà pé ààyè tó ń wà. Ọba ọ̀tá lóhùn. Ọba ṣíẹ́ṣíẹ́ ni o. Ó gbà pé Ọlọ́run ìlọ́lọ́run. Tó ń ti bí àti bẹ́ẹ̀. Èyí tó wá bá bàbá wa yìí ọba wọn nítorí àdéhùn ní pé bàdà ìsìyàsá wà lùbá símọ̀là nínú àwùmílà ìmínà ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́nàṣẹ̀ ẹ̀gbọ́n àwùsùnbílà ìmínà ẹ̀ṣẹ̀ ìtọ́ni rajimi
Bismillahirrahmanirrahim. Minha alaqinakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra wa nunabbi'ukum bima kuntum ta'malun. Mo ti rí nìyẹn. Ó tún kílẹ̀ débẹ̀. Ọ̀yá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. لكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى فننبئكم بما كنتم تعملون. Bàbá wa Àwùjalẹ̀ ìgbà ìyàtọ̀ Àwùjalẹ̀ sẹ́ni tí ń sọ̀rọ̀ yìí. Àwùjalẹ̀ ọ̀rọ̀ ń ṣe yàrá Ádámà. Wọ́n ìyàtọ̀ ẹ̀mí tí kálukú wọ́n gbé wáyé náà lẹ̀mí tí wọ́n fún bàbá wa Ádámà. Ọmọ ènìyàn ní gbogbo wa. Àkọọ́lẹ̀ bẹ̀ ti wà látọ̀dọ̀ Ọlọ́run pé ní alákìmákú gbogbo èyí tó ń jẹ́ ọmọ Ádámà gbogbo ẹ̀dá láti inú ilẹ̀ ní mo ti bùdá gbogbo yìí. وفيها نعيدهم. Gbogbo wáyé ìjẹ́ ayé kẹ̀jẹ́ gómìnà kẹ̀jẹ́ pírẹ́sídẹ́ǹtì kẹ̀jẹ́ chairman kẹ̀jẹ́ kábíyèsí kẹ̀jẹ́ balẹ̀ ẹ̀bá àjẹ́ ìmáàmù ẹ̀bá àjẹ́ mùfásírù gbogbo wáyé ìjẹ́ ayé ìlọ̀lọ́mí ọlọ́gbùdá gbogbo yìí وفيها نعيدكم. Mọ́tún ká ẹṣẹ́ tó láyé ìgbè inú ilẹ̀ tí mo bùdá yín náà ni màá padà dá yín padà sí. Nítorí gbọ́dọ̀ lọ́run ti ní kọ́lọ̀ ẹ̀bù ilẹ̀ tí wọ́n fi dákúrò àwa wá nílẹ̀ ti gbèrò lọ́wọ́ màláìkà Jìbìrìlù wípé ń tó wá gùn lára mi ìlà mẹ́ta ìgbà wo lọ́dà tó dá padà fún mi. Ó dẹ̀ lọ fọ́jọ́ ọlọ́run kó lọ sọ fún mi pé àǹkọ̀rí kò ní pé màá dá padà gbogbo tí mo gùn lára ẹ ni màá dá padà fún ẹ. Wọ́n bu gbogbo ìgbà lára ẹ̀yẹ̀ pẹ̀lú bíkọ́ káàkiri ni ó ṣe já sí wípé wọ́n bí ẹlòmíì sí Ògùn state. Ìpínlẹ̀ Ògùn yẹn lọ ìpínlẹ̀ Ògùn ní ìjẹ́. Yóò dọ̀nà fún hajj. Títí àná ọdún bá ní hajj wọ́n gbé fún ẹ̀rù nàkà. Wọ́n dẹ̀ sí sí hajj. Wọ́n fi sí Mẹ́kà nítorí pẹ̀lú Mẹ́kà òun ni wọ́n bùdá wọ́n kà wá bí sí ìpínlẹ̀ Ògùn ni. منها خلق. Olúwa ni lóde kan o. Inú ìyàwó ni Ọlọ́run ti bu gbogbo ìdá. Ibẹ̀ náà ni màá dẹ̀ padà dàí sí ibi tí mo ti bu kó wá ni màá fi díbi tí mo ti bù. ومنها نخرجكم مرة Gbogbo wa já sí wípé wọ́n dá kó wa wá nínú yẹ̀pẹ̀. Wọ́n dẹ̀ dá wa padà sínú yẹ̀pẹ̀ àní ìdíwọ́ àfimọ́. Àmọ́ wàhálà tó wà ń bẹ̀ ni pé mo hò rí dùkún. تارة أخرى. Ọlọ́run ti ń dájọ́ pé ẹ̀yin padà síbi àti bù yìí ni a tó padà mórí jáde nínú ìyàjìdá sí ilà àròbíhù yànsìlúnà. Tó bá dijọ́ náà kálukú máa tú jáde ní ilẹ̀ láàyè ibi tí wọ́n fi sí bí ìgbà tí ibà kòkòrò ibà ẹni tó bá gbé okòrí bí ìgbà tí kòkòrò ibà ń tú jáde láti inú ọ̀gbọ́n. Bẹ́ẹ̀ ni kálukú máa tú jáde lọ sí gbangba ọ̀run lọ́jọ́ ìkìyàmà tí ìbá sí pé a tún máa tú jáde lọ gbangba ọlọ́run lọ́jọ́ ìkìyàmà àpẹ́ gbogbo tó bá wà lórí ọlá kó máa ṣe bó ti wù wọ́n lọ. Àpẹ́ gbogbo tó bá wà lórí ipò kó máa ṣe bó ti wù wọ́n lọ. Àpẹ́ gbogbo tó bá fẹ́ ṣàìsà kó máa ṣe lọ. Àpẹ́ gbogbo tó bá ń ṣe dáadáa kó bá wù wọ́n jù ú lọ kó máa ṣe lọ. Àmọ́ wọ́n padà tún ní wa jáde láti inú ilẹ̀ nítorí kí. تارة أخرى. Bímọ bíkun bímọ. فينبئكم بما كنتم تعملون. Ọlọ́run mú yín jáde láti inú ilẹ̀ padà. Gbogbo ẹlòmíì ti katapila ti rú ogun. Sàárè rẹ̀ tí wọ́n ti rú sàárè rẹ̀ káàkiri wọ́n ti ṣe títì gba ibẹ̀ kọjá torí ẹ̀ lọ́wọ́ fi ń gbé àlejò. Àná fúrù
ọ́ àlùjáde ẹni tó mọ bá ṣe ń tó ti rú papọ̀ ọba mi tó mọ ọ̀nà tó lè gbà tó ti rú papọ̀ ìrìn ọlọ́run egun tẹ́lẹ̀ ní wọ́n sì tó dé pé alájà wọ́n ti mọ ọmọlẹ́ gbogbo ẹ̀ padà sọdún lára àwọn yóò máa sáré bọ̀ lọ́dọ̀ tó rí ẹ̀ bá wa. ọlọ́run ní nítorí kí láti fẹ́ ṣe lẹ́yìn ká lè ráàyè fún kálukú nírò èyí tí kálukú gbàyè sùn èyí tí bàbá wa. wàyàkúrò yóò máa yin máa là èèyàn á máa gbé kí ló ń ṣẹlẹ̀. ọmọ èèyàn ní sọ́yà yóò bàbá ìmọ̀mù ní ẹwu àgbàlagbà tó lọ náà ẹwu ṣe ọ̀bọ̀ ṣe ìhà dùn wọ́n tún ní ọjọ́ orí ìtúndé bàbá tún ní mùfásírù ní wọn tó pé níjọ́ náà ọmọ èèyàn yóò bá wá pé kí ló ń ṣẹlẹ̀ yìí kí ló dé ìkíni àwọn fọ́kọ̀ yìí ọjọ́ náà ọlọ́gbọ́n ṣe ní ọ̀rùn fẹ́ni kankan wá ẹ̀ṣà mímọ́ àmì tá a ṣe ṣe kò fẹ́ wúlò lẹ́yìn kí àwọn iṣẹ́ tí ọjọ́ bẹ́ẹ̀ lè fi tẹ́rọ̀rùn wọ́n ti là yí ẹnìkan kan wá nínú Al-Qur'an gbogbo wọn láti rí gbọ́ inú àdúgbò ẹ̀rọ Muhammad kò sí tí a lè fi rí ìrọ̀rùn ọjọ́ yìí pé samuhan wàtàhàtà.